láàárọ̀ yìí mo fẹ́ pe gbogbo ẹ̀yin àfà pátápátá bóyá àfà gidi ni ọ́ àfà burúkú ni ẹ́ òun bá yàn sùn ò bá yàn sùn òun pààyàn ni ẹ́ mo pè yín pátápátá ẹ gbọ́ fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ mo kó gbogbo ẹ̀yin pásítọ̀ bóyá pásítọ̀ gidi ni ẹ́ pásítọ̀ burúkú ni ẹ́ òun bá yàn sùn ni ẹ́ ṣáà pọ̀ síbí kó wá gbọ́n tí mo fẹ́ sọ yìí bóyá babaláwo ni ẹ́ babaláwo gidi ni ẹ́ babaláwo burúkú ni ẹ́ olórìṣà burúkú ni ẹ́ oníṣẹ̀ṣe burúkú ni ẹ́ oníṣẹ̀ṣe gidi ni ẹ́ ẹ bọ́ síbí ẹ wá gbọ́n tí mo fẹ́ sọ yìí mo fẹ́ Elédùmarè bẹ̀ yín ẹ tẹsẹ̀ dúró ẹ gbọ́ mi àkọ́kọ́ náà mi ò wá láti wá wẹ ìlú mọ́ àbí láti wá yọ èpè kúrò ní àlìkíámọ̀ àbí láti wá yọ kàńdá kúrò ní ráìsì èmi ò wá ṣe yẹn o mi ò wá wẹ ìlú mọ́ mi ò wá wẹ ìlú mọ́ mo sọ fún yín mi ò dẹ̀ wá tú àṣírí àfà kankan tó ṣe láburú sí èèyàn kankan àbí pásítọ̀ kankan tó ṣe láburú sí èèyàn kankan mi ò wá nǹkan tí mo wá ṣe ni wípé I'm a story analysis motivational speaker ni mí táwọn èèyàn bá sọ̀rọ̀ rírí ayé wọn fún mi gẹ́gẹ́ bí ìṣe mi látọdún 6 lórí April màá wá bọ́ síta mo máa sọ ọ̀rọ̀ mi tí ò ṣe gbọ́ létí ẹni tó bá bàbá ẹ̀ sùn mo ti sọ rí ẹni tí ó bá ọkọ àǹtí ẹ̀ sùn tó bímọ fọkọ àǹtí ẹ̀ mo ti sọ rí ǹjẹ́ mo gbé voice note ẹ̀ jáde ǹjẹ́ mo sọ pé ní báyìí ni ẹ fi mi àtẹlẹ́dàá mi lẹ̀ bí n bá parọ́ bó bá jẹ́ pé content lásán ni ẹ̀yin rí sí ṣe ẹ̀kọ́ gbọ́n bẹ̀ àbẹ́ ẹ̀kọ́ gbọ́n bẹ̀ tó bá ṣe fún yín pé ẹ̀kọ́ gbọ́n bẹ̀ gbàgbé ẹ fi mi àtẹlẹ́dàá mi lẹ̀ iṣẹ́ tí mo wá ṣe nù àmọ́ tá a bá wá ń sọ̀rọ̀ lọ tó bá kan pásítọ̀ á sọ kò sẹ́ni tí ó mọ̀ lé wa kiri tá a bá ń sọ̀rọ̀ lọ tó bá kan babaláwo á sọ kò sẹ́ni tí ó mọ̀ lé wa kiri àmọ́ tá a bá ń sọ̀rọ̀ lọ tó bá ti kan àfà ẹ wà dìde ẹ lè fẹ́ bá wa jà ẹ nírọ̀ ni ẹ láàfọ kì í ṣerú ẹ if you want to do damage control go to your page go and do it inú àfà tí mo dárúkọ yẹn tí n bá ti dárúkọ pé àfà lágbájá ni tí mo gbé picture ẹ síbẹ̀ tó dẹ̀ mọ̀ pé rọ́ ni mo pa fún ẹ ìwọ jáde wá fún mi àbí kò lọ pèwé lọ́múwé ìgbẹ́jọ́ rẹ wá lórí péjì mi àwọn èèyàn sọ̀rọ̀ tó pọ̀ lánàá but honestly speaking that is not what I want ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ I am not here to expose anyone I am only saying this fún àwọn tó bá ní etí láti gbọ́rọ̀ tó bá gbọ́ story mi wàá kọ́ ẹ̀kọ́ kan àbí ìkejì mo sọ fáwọn ọkùnrin èyí máa wọ bọ́ksà kiri inú ilé mọ́ káwọn yìí máa rí yín bẹ́ẹ̀ ṣe ń lọ ní ọbẹ̀ ọkùnrin mi ò mọ kò lásà sí ẹ dúró náà kí ló táwọn ọkùnrin wa lọ sí kàn lọ ṣe fídíò fún mi pé ó ṣe máa ní ká máa wọ bọ́ksà mọ́ ìbéèrè ni ẹ̀yin àfà bóyá àfà gidi ni àbá àfà burúkú ni èmi ò kí ẹ̀ láti mọ̀ ẹ̀yin lè máa ń fọṣọ ara yín síta ẹ̀yin lè máa ń fẹ̀dí ara yín síta tó fi jẹ́ wípé a máa ń sọ̀rọ̀ tọ́wọ́ tó wá dọ̀rọ̀ àwọn àfà àwa escalate ẹ ti láìkì ogun jù ẹ láìkì ìjà jù bóyá àfà burúkú àbá àfà gidi o ẹ máa láìkì ìjà o I would like to lie somebody lẹ́wọ̀ sáyé nígbà ó sọ̀rọ̀ ń bá àfà jóná tó ìgbà tán bí ọ sáfà náà pé ọ ni èmi inú yóò ṣe wòlímọ̀ lè kéwú ó sákò lè kéwú ni ẹ mọ̀ pé ra yín láàfà èmi ò sì bá yín jà sí orúkọ tó wù ní làá jẹ́ ó wù mí náà kí n open account kí n pè láàfà àbíbá àfà àjíjá àfà àníkẹ́ ta ni ó bá ń jà sí ṣe bí mi mo nira mi àti wo fídíò lórí TikTok náà rí we listen we don't judge ni bó ṣe ń ṣe Christian náà ṣe Muslim we listen we don't judge ni kí wá ló wá dé ìbéèrè ni kò jìjà ẹ lọ sọ wé agbẹjẹ yín mo wọ ọ láti èní ìlọ báyìí láti èní ìlọ lórí péjì mi tó bá ti mọ̀ pé àfáà kan ti ṣe nǹkan kan fún ẹ àbí babaláwo kan àbí olóríṣà kan àbádáhùnṣe kan àbí pásítọ̀ kan mọ̀ bọ̀ wá sọ you are always welcome àbúlọ̀rọ̀ kan tó wá ń dùn ẹ́ lọ́kàn tó fẹ́ sọ fún wa ká gbẹ̀ ní mọ̀ràn bọ̀ ní tèmi ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ náà ni
ìmọ̀ràn là ń gbàyàn lórí péèjì mi kájẹ̀ sọ story ọ̀rọ̀ dẹ̀ wá lórí àwọn èèyàn àáfà ẹ wá escalate ẹ wá bẹ̀rẹ̀ sí ṣe kíní ó kíní ìsìn báyìí àáfà Ògògó tí wọ́n dárúkọ ẹ̀ lánàá àtàwọn àáfà bẹ́ẹ̀ àti pásítọ̀ kan báyìí lọ́nà Ṣàngó táwọn èèyàn sọ pé àwọn mọ̀ tí ìbá ṣe pé yìí tẹ escalate ọ̀rọ̀ yìí ṣó máa dìbẹ́ yẹn kò ní dìbẹ́ ẹ jẹ́ àmọ́ ní sùúrù ẹ bá tiẹ̀ lóògùn kan tẹ́ ẹ fẹ́ dánwò náà ẹ sì téèkì ẹ̀ yìí sí ẹ̀yin náà lè sọ fún wa pé ẹ mọ́ ń làdó ẹ̀yin náà lè bọ́ ọ̀tà nípa ẹ̀yin lókòkò ẹ̀yin lè ń tọ́sí ara yín síta àáfàá kó sọ pé àáfàá kan ò dá pásítọ̀ kó sọ pé pásítọ̀ kan ò dá babaláwo kó sọ pé babaláwo kan ò dá ẹ̀yin lè ń tọ́sí ara yín síta àṣírí yín èmi kọ́ ni màá tú kò kàn mí ní ẹrí ẹ ṣe ẹ̀nà ní nǹkan kan ẹ má pa á fún ìyá mi o sórí ni mò ń sọ o tó bá sì kan àáfàá yín sọ kò sí ìkànrọ̀ yín ni o ẹ má pa á fún ìyá mi o ẹ jọ̀ọ́ o.